ẹni tó lọ sí gbèlú òkun àwọn tó bẹ ní gbèlú ọ̀sà ẹ̀wà jáde lé rẹ̀ lónìí ọmọ olóríire ni mo ní tagan ni mò ń pẹ́ rí ó òní ọjọ́ kìíní oṣù kẹwàá ni wọ́n sì mọ̀ kí dáadáa ọmọ olóríire ni gbogbo ẹ̀yin tẹ́ wà lájà olóhùn apẹ̀rẹ̀ ẹ̀já rẹ̀ lé wọn gbogbo ará Ìbàdàn mo ní ẹ̀já rẹ̀ lé wọn tagan ni mò ń pẹ́ rí ó bẹ́ẹ̀ ọmọ lọ́jọ́ bí òní ọmọ olóríire òun ni mò ń pẹ́ rí bàbá mi ẹ̀gbọ́n mi àtàtà Lásìsì o Abbas Lásìsì ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ìbẹ̀rù rẹ̀ ọmọ ọ̀gá lájà ọ̀gá mi o aláàjì ọmọ ọ̀gá aláàjì Kàsímù kò má já ni wọ́n sì mọ̀ kí dáadáa ọmọ olóríire dáadáa kárẹ̀ pẹ̀tọ́ ọkọ̀ táyé lolú o èjìrẹ́ o ará àsokùn ẹ̀dùnkẹ́lájà orí igi pẹ̀lẹ́ o látàlẹ́jì tó ti dé fìjìsì ìkáwọ́ rẹ ló wà òwò ló ń darí ẹ̀ aláṣẹ ni wọ́n láti àlẹ́jì tó fi dé fìjìsì pátápátá pòròkodo ìwọ ló ń darí gbogbo wọn ìbẹ̀rù rẹ o ìbẹ̀rù máa kí ọlọ́ni ọmọ olóríire wà pẹ́láyé wà gbogbo wa fẹ́rẹ̀ kí tóbi ilé ayé rẹ ipa yóò ní ká ẹ ipò ọ̀tá ò ní ká ẹ pátápátá pòròkodo ọkọ̀ táyé lónú èjìrí ara àsokùn ẹ̀dùnkẹ́lájà orí igi ọ̀bẹ́sìkì bẹ́sẹ̀kẹ́ ó wọlé alákìsà ó sọ wọ́dọ̀ nígbà sọ bàbá Abdulaziz bàbá Sofia o bàbá Ọlásílẹ̀ bàbá tó gbọ́ lọ́nà mo ní mo kí ọlọ́ni ọmọ olóríire dáadáa aláàjì Kasim kò má já ọmọ rẹ ìbẹ̀rù gbogbo àjà ọmọ kí ọkọ oríire lọ́jọ́ òbí rẹ̀ olóhùn lo àsìkò yìí olóhùn fi kí ọ kárí pẹ̀lẹ́ aláàjì kò má já Kasim olówó orí ọkọ̀ alájà Wàsílátù gbogbo àjà pátápátá ọkọ̀ wọn lè kó àkété ìlú ọgbọ́n ṣe bẹ́ẹ̀ yìí ni sẹ́kẹ́tì gbogbo àjà pátápátá porogodo sẹ́kẹ́tì gbogbo àjà gbogbo kí ọ pẹ̀lẹ́mẹ̀mú ọmọ rẹ ìbẹ̀rù lórí kí ọlọ́ọ̀ni ọmọ olóríire aláàjì Táíwò olówó láyé mọ̀ èké chairman gbogbo YouTube pátápátá ní àjà ìbẹ̀rù nínú ọjọ́ bíi ìwúrò ní dárúkọ yín kí n kí yín pátá porogodo ó lẹ́pẹ́pẹ́pẹ́ ẹ gbogbogbò ẹ fèrè kìjọ́bì ó ló dúpẹ́ gbogbo rí ẹgbàdégbà gbogbo rí àsìkò dásìkò tẹ́ ẹ mọ́ ṣe fún gbogbo ọ̀nà pátápátá porogodo. bàbá mi ò baálẹ̀ ọkọ̀ ìlú baálẹ̀ gbogbo àjà ìbẹ̀rù ní kí yín o ìbẹ̀rù sọ pé kí yín balẹ̀ ó lè kú oríire ẹ mọ̀ kú oríire bàbá mi balẹ̀ àjà pátápátá ìbẹ̀rù kí yín ó lè mọ̀ kú oríire ìgbéga lórí iṣẹ́ yìí wà fánà wùmọ̀ káàdà níyà gbogbo ẹ̀yin ọmọ sẹ́bẹ̀rù pátápátá ẹ mọ̀ kú oríire ọ̀gá yín mo nípa ayé yìí kọjọ́ ipa ayé kì í kóòrùn ipa ayé ọmọ nìka yín ló lè lẹ́dùnmọ́rí ọba látòrí Pàjímọ̀ Hòsẹ́ẹ̀nì Táíwò Moscow Mọ̀rúfù pẹ̀lẹ́ o Arnold Fawasi oníkìyìn bẹ̀rù Sèré Sego Mario Ortega Austin Abu Wálé one corner Saidi 1090 Haru alówó lé ó ní kí gbogbo yín pátápátá pòrògbòdò ẹ̀yin tímọ́tímọ́ rẹ̀ náà nu ọmọọṣẹ́ ẹ̀yin ọmọọṣẹ́ ìbẹ̀rù lájà ìyẹn Lásìsì Abbas mo kí yín ọmọ olóríire màmá mi dáadáa madam Masolanu ìyá boys aka ìyá gbogbo boys pátápátá gbòrògbòdò ó mọ̀ ní kí yín Abba mixture Abba international ìbẹ̀rù ní kí olórí ọmọ olóríire gbogbo ẹgbẹ́ Moscow pátápátá ó mọ̀ ní kí yín bẹ̀rù látòrí alága wa chairman Yobo ikú Akimu ẹja lóníbù Akimu ikú Akimu ẹja lóníbù Akimu ẹja lóníbù Ganiyu aláṣẹ làmọ̀ sùúrù
abusa ògìdánwà abu alówólé master òkúta gidi stone ògún lákàyé pàṣẹ mọ́lẹ̀ dákun mọ́ pa mí ògún gbogbo àjà o mo ní pé gbogbo yín pátápátá pòrògbòdò gbogbo yín pátápátá pòrògbòdò ìbẹ̀rù ní kínkí yín ó lẹ́kọ̀ọ́ ọjọ́ bí òun pẹ́gbà ọdún lẹ́jọ́ lórí ayé o wọ́jọ́ kan ní gbogbo landlord association èyí tó ń bẹ ní sápátì landlord association pátápátá pòrògbòdò ìbẹ̀rù kí gbogbo yín ó lẹ́ ṣe àdúpẹ́ pátápátá pòrògbòdò látòrí bàbá Akẹ́mi Fákúnlé bàbá Oníbejì bàbá Málíkì bàbá Àlíàmí bàbá Yunusa bàbá Sẹ̀límù pẹ̀lẹ́ èlémọ́nì pásítọ̀ Kẹ́nì mo lórí kíyìn sa Harrison Nigeria Limited mo mọ̀ kí ọ̀pẹ ẹgbẹ́ wọn máa lápinni pátápátá lọ́yọ̀ọ́ aláàbí odò pàṣẹ kẹrẹmọ́dé àti ẹ mọ̀ kú oríire káre ọkọ̀ Táíwò ìbẹ̀rù ọkọ̀ Táyé lólú èjìrí ara àṣọ pẹ̀lú gánlájọ orí ìjọ bẹ́sìkì bẹ́sẹ̀kẹ́ wọlé alákìsà ló bá sọ wọ́n dò ní ìgbà sọ ọkàn bá bí èjì ló wọlé tọ̀ bí o Táíwò ọmọ Adésànyà gbogbo àjà pátápátá gbòrògbòrò ọkọ rẹ̀ ń lo sáàyí ó ló nífẹ̀ẹ́ rẹ̀ ẹlẹ́yinjú ẹgẹ́ adúmáradá kábẹ́porí ọmọ tó mọ̀ dáa gidi ni ọkọ rẹ̀ ní kí àwọn ọ̀rẹ́ rẹ̀ látòrí Ọmọnìkẹ́ ìyàwó Gòbé gbogbo wọn wọ́n mọ̀ kí ọkàn lẹ́mẹ̀hún ìyá Kẹ́mi gbogbo yín pátá ìbẹ̀rù ní kíyín ó lẹ́sẹ̀ ó lòún dúpẹ́ lọ́wọ́ yín káre pẹ̀lẹ́bẹ̀ wọ́n wá ní ìjàlé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin ní Ìbàdàn dúró gbà sábàrí ìwájú nìyẹn bàbá yín ti Ìbò ológun ọmọ ẹgbọ́ sásámọ́sá ọmọ ẹgbọ́ yàyàmọ́yà ìlú Àjàyí ìlú Òjó ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀ rebi ìjà faramọ́lẹ̀ oògùn àgbàlá Ògúnmọ́lá tóbi ojú kó máa ń bẹ́ lómi ìlọlé bàbá tóbi yín lọ́mọ ẹ̀yin lókè Ìbàdàn ọlọ́wọ́ ewúrẹ́ dúdú ni wọ́n fi gòkè Ìbàdàn ọlọ́wọ́ òrùlé bàbá tóbi yín lọ́mọ ogun òkó wárí o mo lógun òkó wárí torí bẹ́ẹ̀ Ìbàdàn kì í ṣẹgbẹ́ ẹ̀ máa bá lápò ẹnìkan ọ̀kan ogun òkó wárí ìlú tó tóbi jù láfíríkà ni àwa ọmọ jẹ̀gbín jẹ̀karahun ọmọ fi karahun fọ́ọ̀rìmù òróòlé ni wọ́n ti lọ rè dá fáwá tí wọ́n fi ń pè wá lọ́mọ jẹ̀gbín jẹ̀karahun ọmọ fi karahun fọ́ọ̀rìmù lé bàbá tó bí wà lọ́mọ Ìbàdàn mọ́jàmọ́jà tẹ́ kára wájú lẹ́rú agbọ́lọ́gùn jọ́ ni wọ́n ọmọ sẹ́tìmù ní kíkan ẹ̀sọ́ àkójọ́ ọmọ adílẹ̀ dógún ẹrú tiwa ni wọ́n ń ṣe ìyẹn ní Ìbàdàn dúrúgbà sábàrí tiwa káre ọkọ̀ wọn làjà olómù apẹ̀rẹ̀ ọmọ ọlọ́rọ̀ alágogo jẹ́ àṣegbà lọ́nà tòmùtòmù pẹ̀lẹ́ o ará àjà wọn kì í jà káràbà nílé bàbá tó bí wọn lọ́mọ pẹ̀lẹ́ ìrènímọ̀kún ni wọ́n ará àlágbẹ̀jẹ̀ ọmọ arúgbọ́bìnrin bíi enífọn fìmù lọ́nà tìrì méje nìmọ̀kún ògùn alára ní jájá tajero wọn àjàgbò ògùn mẹ́nàmọ́nà wọn àjẹkù ògùn gbẹ́dọ̀gbẹ́dọ̀ wọn sì máa ń jó jẹjá ògùn gbẹ́dọ̀gbẹ́dọ̀ wọn sì máa ń jó jẹgi ògùn gbẹ́dọ̀gbẹ́dọ̀ níjòjé ẹja ògùn làkọ̀ wọn àjẹbí ògùn onígbàjámọ̀ wọn àjẹun orí ojúmọ́ ní mọ́kànlá lápàtà mọ́ mú jẹrẹrẹ ní gbogbo ọmọ ọ̀rọ̀ ní ire mo ní pé ìbẹ̀rù làṣìṣì ìbẹ̀rù àbáàsì èké ìbẹ̀rù ajá ìbẹ̀rù ìgbà yóò ní ká ẹ ò ní jábọ́ ó ti wà lókè mo ló ní jábọ́ lọ́lẹ̀ lẹ́dùnmọ́ Yorùbá òkè lóò sì máa lọ torí pé gbogbo tó bá ti sọ fún olùmọ̀ rẹ̀ ni ó mọ̀ gbọ́ ikán mọ̀ tiẹ̀ ó mọ̀lé òjò lámọ̀ tiẹ̀ lárere bóyá tí mọ̀ tiẹ̀ láàjì ọ̀tún lóò sì máa yọ ẹni tó kó ní mọ́ra ni ìbẹ̀rù àwọn èèyàn pátápátá gbogbo tó bá ti yọ lọ́ọ̀kan wà lóde ọmọkùnrin tó dá táwọn ọmọbìnrin náà yọwọ́ ọ̀sẹ̀ wọn ní méjèèjì bá jọ pẹ̀lú àti máa ń jáde ẹni náà máa ń pariwo jẹ́ mọ́ báyìí lọ o wọ́n sì máa ń báyìí lọ ni wọ́n sì ń pariwo happy birthday lónìí ọjọ́ rẹ̀ ni wọ́n relé rẹ̀ o mo ní ẹ̀bá relé rẹ̀ lónìí ọmọ olóríire dáadáa gbogbo
ẹni tó lọ sí gbèrè òkun àwọn tó bẹ ní gbèrè ọ̀sà ẹ̀wọ̀n jẹ́rẹ̀lẹ̀ rẹ̀ lónìí ọmọ olóríire ni mo ní gàgán ni mo ń pẹ́ rí ó òní ọjọ́ kìíní.